Mo mọ̀ kò sí wàhálà mẹ́ gbogbo rẹ̀ bí wọ́n bá pé 400 bẹ́ẹ̀ nìkan náà là á lò. Ṣé gbogbo wọn náà láwa ń pè ìwọ bàbá irin láwo jókòó wọ́n máa dáfá lórí 100 200 èèyàn nígbà tí èsì pé wèrè ni àtúnwá ní nǹkan mìíràn mọ́ mi. Á dàpá ó lè ṣe pé lórí èèyàn mẹ́wàá tá a bá ń kó àkọ́kọ́ láti rí tá a bá yìí ti rí ẹni tó bá fẹ́ sí wèrè yìí ọmọ sí àlọ́sọ̀tà torí pé àjà fúnra wa o ẹjọ́ tó mi very well àjà fúnra Ọ̀yọ́ mísì ọjà fúnra wa bí o sì bá ń jà àkókò ta ló lè tún lọ Ọ̀yọ́ ìṣe ta ni ò ní kọ́nẹ́sẹ̀ pẹ̀lú ìjọba tí ó sì jẹ́ backbone fọ́yọ́ Ọ̀yọ́ ti lọ ẹ̀yìn torí àjẹbánu àbẹ̀rù ẹ̀ ẹni tí ó dúró tí ó ṣe dáadáa sílùú Ọ̀yọ́ tọmọ Ọ̀yọ́ gbádùn mo láyé Adéyẹmí Abdulhamid ó gbìyànjú torí ìlú Ọ̀yọ́ fẹ́ jùlọ kó tó di fọ́jọba àbákayé mọ́tò tí ń bẹ lọ́yọ̀ọ́ tí ń bá dàpọ̀ ẹ̀fẹ̀ mọ̀ ní Adagba ààrẹ nìkan tí ń lo mọ́tò ń bẹ gbogbo àyùkú kẹ̀kẹ́ ni àbí nǹkan kan tẹ́ ẹ bá dé Òkè Àpó ààrẹ nìkan tí ń lo mọ́tò ń bẹ tẹ́ ẹ bá dé Ìlàkà ààrẹ nìkan tí ń lo mọ́tò ń bẹ tó ń lo káàfún rẹ̀ pásánà lókè ọjà lọ́hùn àríyàn mẹ́ta gbogbo wa kẹ̀kẹ́ làǹdùn ṣùgbọ́n bàtà díẹ̀ méje ẹran gan ní mọ́tò lọ́yọ̀ ẹran. èmi ni Chief Yusuf Akíndé Ayọ̀ọ́lá Aláyínká wà Báṣọ̀run ti lọ́yọ̀ọ́ the Prime Minister tó ikú bàbá yèyé mo joyè náà ní ìsìn nítorí 16 years ọdún mẹ́rìndínlógún. Iṣẹ́ mi ó dókú pé ìdàgbàsókè ìlú Ọ̀yọ́ gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Well, a call meeting fún ìpàdé lẹ́yìn ọ̀sẹ̀ tó kọjá ṣùgbọ́n àṣemọ́ tí ó sì já sí mọ́ àfẹ́ kọjá ààyè ìjọba ìgbà tí àwọn ìjọba ọ̀rá yìí láti káńsù ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ wá sí mítìnì padà àwa gbé sí pé ní ọ̀tún ìjọ sátidé ọ̀túnla yìí gbogbo àwọn tó jẹ́ ẹni tí wọ́n á kọ̀wé láti wà nípò Aláàfin ẹni kí wọ́n wá fún láti máa wọn ní interview ẹnìkọ̀ọ̀kan so tó jẹ́ pé èèyàn mẹ́wàá tí wọ́n bá jù bẹ́ẹ̀ lọ àtakò bọ́ bá ti yá wa sí ojoojúmọ́ títí àbí complete 86 candidate present lórí ní tí wọ́n kọ́ mọ́ àtẹ́lẹ̀ 119 ni wọ́n dé títí wọ́n dá padà sí 50 with agreement and so far wọ́n sì wá conclude gbogbo wọn sì fọwọ́ sí pé 86 làwọn ẹni tọ́lọ́run bá dẹ̀ ní ká di sí má lórí ńbẹ̀ wọ́n fara mọ́ àwa àyọ̀dà bó bá rí bẹ́ẹ̀ a fẹ́ rí àwọn tí ó jẹ́ mágàjí wọn yàrá kí a pè gbogbo àwọn contestants tí a fẹ́ ṣe láti wá níjọ́ sátidé tó ọ̀báráyè wá sátidé yìí kò sí argument ẹni tó bá wá ń jọ́ náà à ń interview rẹ̀ ṣùgbọ́n Monday, Tuesday, Wednesday, Thursday, Friday no, Saturday no, Sunday no, I to continue no. Monday, Tuesday, Wednesday to complete the number of the people contestants lórí àwọn tó wẹ̀ Alaafin. Torí
àwọn tó bá ń ṣe awuyewuye kí wọ́n lọ sí ibi ìfọwọ́sowọ́pọ̀ wọn tí wọ́n ṣe gẹ́gẹ́ bí ìwé pé àwọn báyìí lọ bá tọ́ sí àwọn báyìí lọ bá kàn tó sì ti jẹ́ pé àsìbákàs bí ọdún gbọ̀rọ̀ sẹ́yìn tó jẹ́ pé ojú kan náà ló wà tó jẹ́ pé ìdílé Agúnlóyè àti ìdílé Alóolódò tí ó sì ṣe ìyípadà lórí rẹ̀ títí dìsìn tí ọba mi fẹ́ bọ́ ọbẹ̀ tí wọ́n bá ṣe àríyànjiyàn kan bẹ̀ àwọn ọlọ́pàá ara wọn ni a ní kọjá ìyà ààyè tí a bá tọ́ba mi bá jẹ́ sí o tí wọ́n bá fẹ́ ṣéǹjì ẹ̀ ọba tí wọ́n jọ wà ń bẹ̀ ni wọ́n jọ sígbà àwọn òbí sí nígbà tí wàá sọ́ba lórí oyè tá a lè fẹ́ sẹ́yìn sí káwọn kan wá bí là pé àwọn náà wà ń bẹ̀ Ọ̀yọ́ Mèsì ò ní tẹ̀lé o torí gba ti gbọ́n yẹ ọkọ̀ náà lágbọ́n yé àlè èmi ò sì ní tọ̀yìn ní ìbá ń tan rẹ̀ ń kà wọn àbílẹ̀ ìrìn rẹ̀ ó ti jẹ́. ọkọ̀ lẹ́tà máa ti tako nítorí bá wọlé ló lè fẹnu ẹ̀ sí àwọn àdílé méjì àbí mélòó míì tí wọ́n kọ̀wé wá tí wọ́n sì fowókọ wọn síbẹ̀ tí í ṣe 86 àwọn jáde lónìí níyàn bá tún kọ̀wé méjì tí oṣù wa wá bí wa á ní ìtafẹ́sì. Àbùjá tó kọ́ wà bẹ́ẹ̀ náà lára ẹni tí ọba gbé iṣẹ́ ibi tẹ́lẹ̀ àṣegbèdé wọ́n gbọ́dọ̀ mọ̀wé tí ó dáńtọ́. Nọ́mbà 2 yóò mọ kí ni rule and regulation ìbí Ọ̀yọ́ kì í ṣe pé wọ́n bá débẹ̀ láti máa sọ pé báyìí ní àti yóò máa kó òde pé àṣàfẹ́ àfẹ́wé òun lọ́yọ̀ ó ti kọjá bẹ́ẹ̀ torí wípé ní gbogbo káyé ó fi parẹ́ Aláàfin náà sì àgbà ọba ẹni tí a pè lọ́wọ́ àgbà wọn á dọ́dọ̀ ẹ̀ ní abárí ibi tí gbẹ́ńsọ̀ ti játọ́ gbogbo ayé lórí kí ni wọ́n fi lọ pọ́pùlìsì ẹ̀ pé ọlọ́run àgbẹ̀ni ẹlọ́run ti mọ́ wọn di ẹ̀rí nǹkan yàn mọ́ aróko wọn lọ mọ́ àní márùkù ìbọn ò ní márùkù tó bá wà kọ́lá mọ́. ṣé ẹ rí ọ̀rọ̀ tí à ń sọ yìí ọ̀rọ̀ tí gbogbo àgbáyé mà ní oyè Basọ̀run ṣe bí tí n bá lọ k'Aláàfin tí n bá lọ yọjú s'Aláàfin nílé ọ̀gá mi ni ṣùgbọ́n ọ̀gá mi ò ní ìpè kí n máa lọ ṣẹ́rí lọ́dọ̀ ẹ̀ Basọ̀run Ọ̀pọ̀lọ́ tó ju ọba ibòmíì lọ lẹ́yìn Aláàfin kò sọ́ba tí ń bèwájú ẹ̀ tí inú àgbọ̀balẹ̀ tó bá dúdú kí kù mí ní òdì kúkù kò bá jọba ní mi ẹni ọba kò sọ́ba tí mo ń di wọ́n dọ̀bálẹ̀ kù bó ti wò káràǹtà tó ọba ni mí ṣùgbọ́n bá mi kì í ṣe tí ń gbadé bàbá ọba bá gbogbo tí jẹ́ ọba ní ní gbogbo ilẹ̀ kóòtù òjíire èyí t'Aláàfin èyí lọ́wọ́ sí ń bẹ̀ ṣàṣà ni ẹni tó wá jẹ́ bẹ́ẹ̀ tí ń fọba jọba tí ń fọba látòrí ọba tí fi ń jọba tó sì jẹ́ pé mi ni wọ́n yàn pé kó máa jọba ṣé mo mú ṣáà di ilé ẹ̀kọ́ àní ọ̀nà kò rí bẹ́ẹ̀ ó ní gbogbo nǹkan ló léètò ṣùgbọ́n àwọn bàbá tó bí èmi olóyin Abdulhamid Adéyẹmí tó lọ yìí the third àwọn tó ṣe pẹ̀lú àwọn bàbá wa lápàtó lórí oyè tán àlágbára kankan láti kámpá pẹ̀lú ẹ̀ àwa ń bá síjọba rẹ̀ bó ti fẹ́ títí fi lọ but now ọba mi tó bá fẹ́ jẹ nísìnyí Ọ̀yọ́ Mèsì ẹ̀ ṣe mìíràn àwọn akéwì ẹ̀kọ́ a gbọ́dọ̀ jẹ́ kọ́ mọ̀ pé àní máa yíra ń ta ká máa fara pò pẹ̀ láì rí àṣìláyà dé mi kò síyàn mọ́
tí ọba bẹ́ẹ̀ ṣe nǹkan tí ọba bá wa sọ tá a bá gbọ́ àgéṣe àwa náà ní àárín ìwájú ṣùgbọ́n gbọ́dọ̀ kọ̀ǹpilá pẹ̀lú tí wọ́n pè ní kọ́kọ́ ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọ̀yọ́ nísìn a sì bá ṣiṣẹ́ a sì bá òkun gẹ́gẹ́ bí kó ń la síwájú wa ṣùgbọ́n pàǹpá yàgbá lẹ̀ ń máa bọ̀ lẹ́kẹ̀ ń máa sí pílà ń bọ̀ bàtà nítorí kíni wọ́n lọ bọ́ bá mi. no bọ́ bá di péjọ́ tá a mọ̀ pé lágbájá ẹ̀wọ̀ ni kíní ìkàn yóò dọ̀bálẹ̀ fọ́yọ̀ mẹ́sì lẹ́ẹ̀mẹ́ta àwa ni ó sì dá dọ̀bálẹ̀ mẹ́ta ń padà fún kò tó dọ̀bálẹ̀ fọba yìí kan láyé tá a bá débẹ̀ tá a déwájú ẹ̀ á jọ sọ̀rọ̀ á jọ ṣe á fún ní fún ìbọ̀wọ̀ fún ṣùgbọ́n kì í ṣe pé ká dé ta tán ó gún wà wọn á ní tó ẹ̀yìn ẹ̀yọ́ mẹ́sì ẹ wá kálàbí o àti kí inú ilé ìlú ìyẹn ọ̀sẹ̀lẹ̀ náà akọ gbogbo ọ̀yọ́ mẹ́sì lọ́sọ̀rọ̀ tó mọ̀ ìṣòro yìí. alágbára agbára tá a ní tọ́lá àfin kan bá dórí oyè agbára ọ̀yọ́ mẹ́sì yọ akọ̀wé síjọba lórí nítorí bá ṣe lórí nítorí bá ṣe ni wọ́n ṣe tí ó fi jẹ́ pé wọ́n gbọ́dọ̀ mọ ibi tó gbọ́dọ̀ jà mọ́ kò ń ṣe pé kọjọba tán kí wọ́n sọ adé lọ́wọ́ ẹsẹ̀ ìlú àwọn ẹrú ọba wà àìmọ́ ipò wa pàápàá ó jẹ́ káwọn ẹrú ọba tí ń bá láàfin yìí lọ wọ́n bẹ̀rẹ̀ pé kọ́yọ̀ mí ṣe wọn dọ̀bálẹ̀ báwọn bàbá rí kan kò sí abẹ̀wọ̀ ọba kan tó gbọ́dọ̀ yá lọ kan tó bá jókòó kó gbọ́dọ̀ dìde ni láti wá ṣe àyẹ́sí wa pé bàbá ẹ káàbọ̀ àti ọ̀kárí ìsìláfíà ni máa bàbá wa tí ì sínú kì í ṣe kẹ́kọ̀ọ́ yẹ ẹrú ọba wa jókòó bá kájẹ̀ ló máa kí tí òtún ní dáhùn ayé ni mo ti jáde. kò sí yàtọ̀ torí pé gbà tí a gbogbo orú tá à ń ṣe ẹdínmọ́nì tó wáyé mo lè sọ fún ìjọba wípé ń gba àwọn àgbà wáṣẹ̀ kò sí èèyàn mẹ́ta mẹ́rin tí ń du àyè wọ́n á yàn àyàgbé ní gẹ́gẹ́ mọ́gàdì ẹgbọ́ta ni á pàkàlẹ̀ wọ́n ní ẹ̀jẹ̀ amú ọmọlágbájá àbí ẹ̀jẹ̀ amú kìíní kan wọ́n sì ṣe ṣùgbọ́n ní ìsìn ẹ wo ń tọ́ ń ṣẹlẹ̀ lẹ́yìn tílẹ̀ mọ́ yìí ọba tí ó fẹ́ di Aláàfin ẹnìkan láti mú a sì rí 119 jọbẹjọba tó gbogbo wọn lákò bẹ́ẹ̀ ni kò jẹ́ ilé surprise èmi tí mo dókòó àwọn tó àdúgbò sọ̀rọ̀ ajẹ́ 35 èmi sì ń gbé kò ṣùgbọ́n wọ́n yọ wọ́n yọ mẹ́wàá wọ́n ní ká wá èmi tí mo wá láti kò dé gbogbo wa pàdé wọ́n tó yọ níjọ́ yẹn gan àpò mẹ́rin orí mẹ́rin wọ́n ní ká lọ ṣe mítìn àríṣe àpàdé abẹ́ wọ́n bí arímẹ́ ní àwọn ọ̀rọ̀ àti dáwọn lò ní a máa lọ ẹni tọ́lọ̀ bá ní lọ́kàn á máa gbọ́ àti túká nìyẹn kò sí tí wọ́n wá sí má kò sí kọmití lórí ìyẹn má wọ́n láti dábàá ibi tí pátí kọ́mi nìyẹn wọ́n láti dábàá àwọn mẹ́rin yìí ta ló fẹ́ ẹni mọ́kọ́ rí wọ́n ní no ẹni kejì wọ́n ní no àṣìmbẹ̀ ò lẹ́yìn wa mi ò èmi ni mo sì kẹ́ni tí wọ́n dá láàsì wọ́n ní yóò fọ́ tí wọ́n pọ̀ pẹ̀lú ẹ̀ ó sì lè ló sí ọ̀nà tí kò sí gbà ń bẹ̀ àwọn yòókù wọ́n fìdí rẹ̀ fún òsì pẹ́jọ́ mo ṣe nǹkan kan àti ìwà lórí ayé so ní tó bá fẹ́ pẹjọ́ bí Ọlọ́run bá yẹn tó fẹ́ yàn nù wọn bá lọ kóòtù Yorùbá ní problem. Gbogbo ẹ̀kọ́ sí wàhálà mẹ́ gbogbo rẹ̀ bí wọ́n bá pé 400 bẹ́ẹ̀ nìkan náà là lò ṣé gbogbo wọn náà láwàá pé ìwọ bàbá láwo jókòó wọ́n máa dáfá lórí 100 200 èèyàn nígbà tí èsì pé wèrè ni àtún á ní nǹkan mí ṣe mọ́ mi á dáfá ó lè ṣe pé lórí èèyàn mẹ́wàá tá a bá ń kó àkọ́kọ́ láti rí tá a bá sì ti rí ẹni tó bá fẹ́ sí wèrè yìí ọmọ sí ẹlẹ́tọ̀ọ̀tà torí pé àjà fúnra wa o
get to me very well. Àjà fúnra Ọ̀yọ́ mísì ọjà fúnra wa bí òsínbà ń jà àkókò ta ló lè túlù Ọ̀yọ́ ìṣe ta ni ò ní kọ́nẹ́sẹ̀ pẹ̀lú ìjọba tí ó sì jẹ́ backbone fọ́yọ́ Ọ̀yọ́ ti lọ ẹ̀yìn nítorí àjẹbánu àbẹ̀rù ẹ̀ ẹni tí ó dúró tí ó ṣe dáadáa sílùú Ọ̀yọ́ tọmọ Ọ̀yọ́ gbádùn mo láyé Adéyẹmí Abdulhamid ó gbìyànjú o torí ìlú Ọ̀yọ́ fẹjú gan kó tó di fọ́jọba àbákayé mọ́tò tí ń bẹ lọ́yọ̀ọ́ tí ń bá dàpọ̀ ẹ̀fẹ̀ mọ̀ ní Adagba ààrẹ nìkan tí ń lo mọ́tò ńbẹ gbogbo yòókù kẹ̀kẹ́ ni àbí kankan tẹ́ ẹ bá dé Òkè Àpó ààrẹ nìkan tí ń lo mọ́tò ńbẹ tẹ́ ẹ bá dé Ìlàkà ààrẹ nìkan tí ń lo mọ́tò ńbẹ tó ń lo káàkùn rẹ̀ pásánà lókè ọjà lọ́hùn àríyàn mẹ́ta gbogbo wa kẹ̀kẹ́ láàrin ṣùgbọ́n bàtà díẹ̀ méje ẹran gan ní mọ́tò lọ́yọ̀ ẹran ẹni tí ọ̀kọ́lékọ́lé ṣùgbọ́n náà kàn bẹ́ẹ̀ lábẹ́ aṣọ fún kò ní láàdì tó yí ẹni tó bá bọ̀ mẹ́kọ̀ọ́ ṣé ibò olóòtú tó wọ́n pa àwọn ará oko wálé ẹni ó wà lórí lẹ́yìn òdìsí ọ̀wà ní iléeṣẹ́ gààrí la ní lọ́yọ̀ọ́ tá a bá dẹ̀ wo ìpìlẹ̀ ìjọba yìí Ọ̀yọ́ ló ti bẹ̀rẹ̀ ní ìsìn Ọ̀yọ́ ló wá jẹ̀ta mẹ́rin ẹjọ́ ọba àpòbọ́ làwọn alóyún èdè pé mi náà fẹ́ jọba no àṣọ ó ti jẹ́ mi. ṣe wọn ò sọ tó bá pa nínú oúnjẹ ní ìlàjì mílíọ̀nù wọ́n ní ìlàjì mílíọ̀nù kọ̀ọ̀kan là ń gbà lọ́wọ́ wọn mọ́tò tí a kó wá ń kọ́ ẹ̀rọ wò tán bẹ̀rẹ̀ ẹ̀ka yìí tí ẹ bá ń bẹ̀ ẹ wá ní kẹjọ́ hàn ní ìpínlẹ̀ kò sí alárágbára ga ni adìẹ tó fẹ́ wọlé tó tún bẹ̀rẹ̀ ìlàjì mílíọ̀nù àwọn ìpínlẹ̀ ìlàjì mílíọ̀nù èmi gan eyín ni wọ́n máa fi sọ̀rọ̀ ọjọ́ àgá ní mílíọ̀nù tá a bá ka iye àwọn tó wà ńbẹ̀ tó sáńdáàdì tó sì jẹ́ pé ó ń láàmìlàaka a lè rógún èèyàn kan ó sì ra káàdì 1000 ló fi sẹ́ńdẹ̀ sórí káàdì fún mi pé bàbá ẹ dákun ẹ má bínú mo ra káàdì mo sẹ́ńdẹ̀ sórí mi mo sì dúpẹ́ káàdì 1000 káàdì 1000 nígbà tí mo ronú olóńgbà ọlọ́rọ̀ tó bẹ̀rẹ̀ yìí ó yẹ kí mo pẹ́ kí n dákọ̀ ẹ̀báyé wọn mọ̀ wọn bá ṣe ẹ̀fún gájá kọ́lé fún àjọ bí àná nígbà ní àwọn àkàtà mi mọ̀ wọn àkàtà wọn ní à ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì mọ iye àwọn tí à ń negotiate àwọn ẹnìkan ẹni ọba kó mú mílíọ̀nù wọn tó kó fún wa ó sì ra mọ́tò fún wa tó ṣe kinní kan ọba ọdún tó bá dé ẹni tó bá lóun bá ní ọbọ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lẹ́ jọ kó gbà lọ́wọ́ ẹ̀. ṣéṣe o níbi tó wà náà nù. kí gangan ni tí ẹ máa lò gangan. nǹkan a máa lò ó ní pé a béèrè lọ wọn láti sọ pé kí wọ́n wá sátidé lẹ́yìn sátọ̀dé Monday Tuesday Wednesday Thursday a mọ̀ lọ sí ààyè ìpamọ́ tó bá tó di next Monday Tuesday Wednesday a kárí gbogbo 86 yẹn lórí ọ̀rọ̀ tá a máa bí wọn òní ọba wá. àwọn ọ̀rọ̀ yẹn lè fi máa já wọn pé ẹ̀rọ ìyànú ọ̀rọ̀ yẹn láti máa ṣe máa títí yóò kó àwọn tí ọba ṣẹ́kù náà tó ṣẹ́kù láti wá gbé fákàlẹ̀ tó Ganiyu Gani ìgbàlejòsí ìjọ ìjáìtù kí ni ó ṣe fún mi bóòní ló ti rí bóòní kan ó ti ṣe wọ́n wò bá ti wá wò lórí ẹnì kọ̀ọ̀kan títí yóò kó láti wò. ó sì nídìí ó tá a hà pé ní kọ̀ọ̀kan tá a ti kọ pélébé á kọ bo àwọn nǹkan ibẹ̀. ǹjẹ́ o rántí pé nínú gbogbo ní tẹ́ ẹ kọ́ bí o ẹnìkan náà là á lò ó tá a bá mẹ́nìkan kí ni reaction rẹ̀ kí ló ṣe ló wá fẹ́ ti kọ́kọ́ bẹ̀ kí tó bá ṣẹlẹ̀ náà máa fi gbà sọ̀rọ̀ àná kan tàbí. kí n má
má sọ̀rọ̀ Basọ̀run nìkan kò sígbà tí Ọ̀yọ́ Mèsì wúlú sí àwa la ní iṣẹ́ tá a máa ṣe gbà Aláàfin wà láàfin àwa la ní tí nǹkan kan bá dé àwa ni wọ́n pè ṣùgbọ́n nígbà tí bàbá yìí dé òun ní í ṣe gbogbo ẹ̀ so a ní ojúṣe rẹpẹtẹ ṣùgbọ́n nígbà yẹn tẹ́ ẹ bá ń wo ọgbà kókó tí wọ́n ń ṣe ibẹ̀ ni wọ́n ti máa ń ṣe ẹjọ́ kòtẹ́milọ́rùn Ọ̀yọ́ Mèsì ní í ṣe bàbá ṣe tán tó bá ṣe bẹ́ẹ̀ láti sọ fún Aláàfin ló ń yọjú yòókù rọ̀zímà ọgbà kókó káwà mẹ́rin tó lọ́wọ́ ẹ̀sìn kankan bẹ̀ ibi tí àwọn òyìnbó aláwọ̀ funfun bá wà nù bá a bá wà ń bẹ̀ tá à ń ṣe mítìn lọ àti àwọn bàbá wa bá ń ṣe ń gbàgbà wà ò tí ì tẹ̀dá àti ẹ̀tí ìdáyé ọ̀rọ̀ tí wọ́n bá sọ ní ọgbà kókó ní kóòtù kòtẹ́milọ́rùn yẹn àwọn ẹrú ọba ni wọ́n máa lọ tí wọ́n máa gbọ́n tá a sọ wọ́n máa lọ sọ fún òun náà máa ránṣẹ́ sí wa títí ibi tá a bá borí ẹ̀sìn sí àwa lọ fún lábọ̀ òní ọ̀wá sí ra ní ọ̀wá sí pàdípàdé kò sí ọmọ aláàgbégbá ò sí nǹkan mọ́ ọ̀rọ̀ ilẹ̀ wọn gbalẹ̀ láti nǹkan kan tí ò yẹ kó rí bẹ́ẹ̀ lọ́kàn Aláàfin pẹ̀lú ilẹ̀ tó bá débi ilẹ̀ òun ọmọ onílẹ̀ gbogbo ọ̀làmọ̀yàn náà pọ̀ sóò pé Aláàfin ló nílẹ̀ àwẹ̀ àgbèrè ṣùgbọ́n lórí tó yẹ kó máa ṣẹlẹ̀ pé kó pe Basọ̀run wá o àwọn kan fẹ́ dá ilé iṣẹ́ kìíní lẹ̀ o lọ gbìyànjú àwọn ọbẹ̀ yìí bẹ̀ lọ yọ ilé 200 acres wọn bẹ̀ kí wọ́n máa ṣe ṣé àwọn fámìlì Basọ̀run àtàwọn èèyàn Basọ̀run tí wọ́n ò ní jẹun bẹ̀ tó gbàgbá kí ilẹ̀ gbónílẹ̀ tiẹ̀ wà ọ̀nà kìíní ni lọ́yọ̀ 300 fún wọn bẹ́ẹ̀ wọ́n ṣe báyìí bẹ́ẹ̀ tí ọ̀kadì nìkọ̀ọ̀kan wa ìjọ́dọ̀ Sàmù Lágúnà Alákùnrin Àkìlẹ̀kú bóòlù yóò ṣe ní gbádùn bóòlù ọmọ yóò ṣe ní ríṣẹ́ kò sí iléeṣẹ́ kankan àwọn anìtò gbogbo nílé iṣẹ́ gàrí tó àjù sí wọn ní ẹlọ́dọ̀yọ̀ wọn ni wọ́n mọ̀ pa gàrí láì ṣe Ìjẹ̀bú Ìjẹ̀bú gan ibi tí Ìjẹ̀bú wà ní ìsìn wọn gbọ́dọ̀ dápọ̀ ọjọ́ lẹ́gbẹ̀ẹ́ wọn. nígbà ayé Basọ̀run Gáà Aláàfin kan tí Basọ̀run Gáà lọ bá ní ìsìn yóò wá bá Aláàfin yóò wá bá Basọ̀run Gáà ní pé kílẹ̀ bàbá bó lè ní o nígbà tágbára rẹ̀ pọ̀ òní máa sọ pé ń dá yìí sí Aláàfin wa wọ́ọ̀kọ̀ ẹ̀ tó bá ní kọlọ ọ̀bàlẹ̀ kọlọ máa mójútó àwọn àlejò Ìbàdàn àlejò ní ọmọ tí wọ́n ti dórílé o ọmọbìnrin kìrìsìáìsì ni wọ́n ti dórílé nígbà tí Basọ̀run dé bíra mi òun náà jóye ọlẹ́ni ẹ bá ń gbọ́ kìnní kan Basọ̀run kìnní kan Basọ̀run yìí náà ni kò lè yọ Basọ̀run fún kan náà ìlú lọ sọ́yọ̀ bẹ́ẹ̀ ni ẹni bá fẹ́ di ẹ̀kọ́ sọ àtọ̀tàn fún wọn bí wọ́n bá ti rí Basọ̀run that is why tó fi jẹ́ pé kìí ṣe the son of Saul kan ní joyè ńbàdàn Ìjẹ̀bú jẹ Ìjẹ̀ṣà jẹ Òkóró jẹ láti ní kò síbẹ̀ lọ́yọ̀ọ́ you must be the son of the soil of Ọ̀yọ́ tó wá fẹ́ jà Aláàfin proper bó bá ìfẹ́ jẹ́ Basọ̀run tèmi náà wà yìí tí ọ̀bájọ́ máa Basọ̀run ó lè ní owó for you àwọn tí wọ́n try rẹ̀ ni wọ́n fọkọ̀ ọmọ aláṣìírí wọ́n bá jíjọ́ mi á máa gbọ́ ajáda ní níbo ló ti wá àlejò lágbájá ni ẹ ìlú báyìí ló ti wá bóun ló ṣe tọ́ sí ọ àwọn náà dẹ́ sọ̀tàn tí ò lójútùú ni wọ́n sọ àdéhùn wọn gbà ọba Ọ̀yọ́ fẹ́ràn àwọn àlejò púpọ̀ àgbọ̀n láàyè níbi pé kí bàbá wọn wá kú àlọ́ fún aláṣọ èyí náà gbàṣọ ẹ̀ lóyá wúlò wọn á lọ kó pamọ́ wọn á fi ń kíkà fún wa. kò rí sí o. gbogbo àná làjọ ń retí ẹ àwa tá a jókòó iná retí ẹ nígbà tí mo lè já láàbí ṣùgbọ́n nígbà tí a pè ní ọ̀dà náà tálábì bá kó àwọn kan ní wọ́n pè ní regent ẹni irú ètò mi ṣe nìyí Aláàfin ni mo ní mílíọ̀nù bẹ́ẹ̀ ni Basọ̀run ni mí nítorí àwọn bá bẹ́ẹ̀ sọ nílùú nìṣó wọn á ní mo wá bá ṣùgbọ́n kì í so iye ní irú mi ṣàlàáfin Basọ̀run ni bàbá mi jẹ
So in this case, láti wí pé kí wọ́n máa rí ní pé kìíní kan inú ìtì ọba tó kọjá bó ṣe ti wá ó sì dín àwọn àjọsíwájú wa fún ìlú Ọ̀yọ́ torí pé kọ̀ọ̀sẹ̀ ni ọmọ wa àwọn tó bá jẹ́ old àgbàlagbà tí wọ́n gbọ́ pé bá sọ̀rọ̀ wọn wá náà ló sì yẹ kó tó gbìyànjú bá sọ̀rọ̀ yóò mú orí èkì sí torí tí wọ́n bá fún wọn láàbíjà bá sọ̀rọ̀ lọ́kàn. So agbára yẹn ó ṣòlò rẹ̀ débi pé àwa gan lẹ́rú ọba ń gbà yẹn àwa ẹnu mi gbà nígbà tá a ṣe rú ọba tẹ́rù ọba mi bá wọlé mi tí mo fẹ́ yíra lẹ́ẹ̀mẹ́ta ẹrú ọba ó sì máa kọjá lọ ó lè mọ̀ ṣe kábíyèsí nìkan yóò máa lọ́jẹ̀ ọ̀gá tí ó mú àwọn ọ̀pọ̀lọ̀ káwa tó ọba wa tó alájà tó tiẹ̀ lágídí díẹ̀ tó ọba ti lè yíra kó o tó náà ló báyìí wọ́n ti sọ fún mi ọkùnrin ti da lágbára o tó dáa ní òòjọ́ kan wọlé lọ nìkan wọ́pẹ́ kí ẹ̀ pé máa òun ló sì máa kíkà reaction rẹ̀ kì í lélẹ̀ ká ní mo lè lé yín lọ ìwọ́n tí ọba ti complain pẹ̀lú mi kọ́ máa gbélé rẹ̀ èmi náà máa gbé tèmi. Ó sì ní àyà àti sọ̀rọ̀ kújọba pé ẹ mọ́ yà sí mi ọwọ́ àwọn ìjọ ìbí lẹ́gbẹ̀ẹ́ àti ìlú ìlú ìjọba náà ti gbà torí pé ọmọ àwọn ìjọba gan mọ̀ pé ń fín àwọn náà ń bá àwọn náà rán so ó ti jẹ́ bẹ́ẹ̀. Kò sí mọ̀ràn kan tí mo lè sọ lọ́jọ́ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú akáni yẹn ni tí Ọlọ́run ìrọ̀rùn àlọ́wọ́ lọ́yọ̀ọ́ kí wọ́n mọ̀ kìrìsáìsì kìíní kan tí ó dájú sọ fọwọ́sowọ́pọ̀ lálẹ́